ṣe rojú ayé ṣe rojú ayé King Osupa ń tẹ́ ẹ ṣe yóò dáa ọ̀nà tẹ́ ẹ fi gbé àáfàá Suna lórí ohun tẹ́mi gbọ́ yìí o kò dáa àwọn ọlọ́pàá tí wọ́n wá ń fún Saheed ní chance láti lè máa mú yàn àwọn ẹni yẹn gan ó yẹ ká fojú balẹ̀ ẹjọ́ gbogbo ẹnu ni mo fi sọ ń gbàrú Saheed Shittu yóò fún wọn ní owó wípé kán máa fi wá èèyàn tí wọ́n sì mú tóun ò dẹ̀ ní yọjú ó yẹ kí kọ́rọ̀ yìí ó déwájú àwọn ọlọ́pàá àní fún nǹkan tí mo wá gbọ́. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ àáfàá Suna àti Saheed Shittu pẹ̀lú Saheed Osupa ó mà ti di nǹkan míì ọ̀rọ̀ mà ti délé ẹjọ́ wọn náà ti wá gbé àáfàá Suna wọn dẹ̀ ní Saheed Shittu ló ṣe kínni òun ló lọ fọlọ́pàá gbé àáfàá Suna ẹ wà nǹkan kẹ fìdílé kẹ wá gbọ́ nǹkan tí ìyá Cassette èyí tí wọ́n sọ wọ́n tún pẹrẹpẹ ọ̀rọ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ wà nǹkan kẹ fìdílé kẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àná ọ̀rọ̀ kan ni mo fẹ́ bá King Saheed Osupa mo fẹ́ bá a sọ lórí ọ̀rọ̀ àáfàá Suna tó bá jẹ́ pé lóòótọ́ Saheed Shittu ló bá wọn mú àáfàá Suna tí wọ́n dẹ̀ fi rí tìmọ́lé ní òkè kúra King Osupa King Saheed Osupa kí ni mo wí ó lè kéré yín ó lè kéré yín pátápátá tẹ́ ẹ bá fẹ́ mú àáfàá Suna ẹ lè mú fúnra ara yín tẹ́ ẹ mú àáfàá Suna fúnra ara yín kì í ṣe pé lẹ́nìkan ni ó bá yín mú ẹni tó bá yín mú àáfàá Suna tó ń sanwó láti lè nìkan mú yàn bẹ́ẹ̀ náà ló bá wọn ṣe tìtẹ̀kọ́ tó nìkan lọ mú yàn láti Abẹ́òkúta lórí ọ̀rọ̀ bàbá Mudiru ò ṣe bàbá Mudiru òun ló ń sanwó kiri tó fi ń da 2 million sílẹ̀ tán fi ń wá ẹni ẹlẹ́ni 1 nínú ọ̀rọ̀ tá a sì ti gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ ó ní òun lòun fọlọ́pàá wá kiri kó dẹ̀ rìkọ́ọ̀dì òun yes ó sọ òun náà dẹ̀ rí. ẹ wo fún ìsìtò tó sẹ́ǹdì sí mi ẹ kájọ jọ́ọ̀jì ẹ̀yẹ gbọ́. àbá àtúnà wọ́n pẹ́ ẹ fi ògbé fóònù ṣé kó lè sọ pé kọ́mọ kí wọ́n fọlọ́pàá mú ẹ kí ló ń sá fún ọlọ́pàá ń pa ẹ káàkiri ṣe wá sá káàkiri ṣé kó wọ́n ló ń fọ́ọ̀mù pé bóyá wọ́n fọlọ́pàá mú ẹ tó àbá fọlọ́pàá mú ẹ bóyá kí ni kọ́ kí ló ń sá fún wọ́n mọ̀ pé wọ́n play voice níta play ẹ̀ níta ṣé kó wọ́n ló challenge pé kí wọ́n fọlọ́pàá mú ẹ mo challenge Òṣùpá pé Òṣùpá wá pé Òṣùpá lóògùn ẹ kámi Ọlọ́run lo àgbo kùtùkùtù wá pé ní Ọlọ́run ni ẹni Ọlọ́run àmú ókè o kò lè ní kébi wá sí ìgbà tó lè kí fọlọ́pàá mú ẹ kí ló ń sá fọlọ́pàá fún òṣèlú mọ̀ pé ẹ̀sìn ṣé mo fẹ́ mú alátorí fòlì báyìí ń ta ẹni gbọ́gbọ́ ìlú jẹ́ ẹgbọ́n tó sọ. sẹ́yìn náà gbọ́ báyìí nísìn ń gba Saheed tó ń bá yín mú èèyàn ẹ̀yin tẹ́ ẹ lórúkọ nílùú ẹ̀yin tẹ́ ẹ lórúkọ nílùú tẹ́ ẹ sì mọ́rú iṣẹ́ burúkú tí Saheed ti ṣe nílùú Nàìjíríà yìí ni ká wí ńbo ni gbogbo ìwà burúkú tí Saheed Shittu ti ṣe ńbo ni òde tán nílẹ̀ Nàìjíríà lórí íńtánẹ́ẹ̀tì ní o YouTube ní o Instagram ni Alhaji Saheed Osupa tó bá jẹ́ pé Saheed ló bá yín lọ́wọ́ sí pé kẹ́ ẹ mú àáfàá Suna ó bù yín kú o ẹ má jẹ́ kí n tàn yín torí voice ẹ̀ nìyẹn òun náà jọ́ǹpù bẹ́ẹ̀lì ni o àwọn ọlọ́pàá tí wọ́n wá ń fún Saheed ní chance láti lè máa mú yàn àwọn ẹni yẹn gan ó yẹ ká fojú balẹ̀ ẹjọ́ gbogbo ẹnu ni mo fi sọ ń gbàrú Saheed Shittu yóò fún wọn ní owó wípé kán máa fi wá èèyàn tí wọ́n sì mú tóun ò dẹ̀ ní yọjú ó yẹ kí kọ́rọ̀ yìí ó déwájú àwọn ọlọ́pàá àní fún nǹkan tí mo wá gbọ́ yìí o Saheed Shittu bó ṣe mú wọn kiri yẹn
lèmi fi sọ pé ẹni bá fẹ́ mú èmi tó ò bá ti sí ń bẹ̀ kó nítòun ó gbàgbé múmú tó fẹ́ mú mi kó nítòun ó gbàgbé múmú tó fẹ́ mú mi mo lè ṣẹ̀ ẹ lè mú mi ẹ lè pè mí lẹ́jọ́ ẹ lè sáàfù mi pépà ṣùgbọ́n tó bá jẹ́ pé Saheed Shittu ọ̀ pépà tán bá sáàfù tí ò sorúkọ ńbẹ̀ tí ò sì sí ẹni tó pè mí lẹ́jọ́ ńbẹ̀ mi ò ní dáhùn mi ò ní dáhùn irú wárántì wo lẹ́ ń gbà lọ́wọ́ wọn yẹn irú wárántì wo lẹ́ ń gbà lọ́wọ́ wọn ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wà náà ẹ jẹ́ á sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wà Saheed Shittu ń jọ́pù bẹ́ẹ̀lì ṣé nǹkan tí Saheed Shittu ṣé kò ju tí àáfàá Suna ṣe fún yín lọ Alhaji Saheed Osupa King Saheed Osupa ẹ̀yin lẹ fira yín wọlẹ̀ táàfàá Suna fi ríbi ṣe yín báyìí ẹ̀yin lẹ fira yín wọlẹ̀ o tẹ́lẹ̀ ìtò tí wọ́n ń tò ó tó bá jẹ́ pé ẹ bá gbà pé wọ́n ti bẹ̀ yín ẹ sì gbà bẹ́ẹ̀ òun gangan yóò mọ bí ó ṣe ṣe áìdà kó kúrò nìbàdàn tàbí kó kúrò lágbègbè ibi tẹ́ ń gbé kó wá bòmíì gbé torí fún gbogbo nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ àti tó ń ṣe yìí lórí voice ò ṣe voice kò sẹ́ni tó lè bìlífù ẹ̀ mọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ kò sẹ́ni kankan tó lè bìlífù àfáà Suna torí Alhaji Saheed Osupa ẹ tara yín lọ́pọ̀ gidi gan o irú yín báyìí ó yẹ kó jẹ́ pé ohùn yín kàn máa fi owó wá ohùn yín láti lè gbọ́ ni kàn máa bẹ̀bẹ̀ láti lè wọlé yín ẹni bá fẹ́ wọ ọ̀dọ̀ yín gan kó sáìn kó fíìlì fọ́ọ̀mù ẹ ti tara yín lọ́pọ̀ náà Saheed wá mú èèyàn Saheed Shittu mú èèyàn ó dẹ̀ mú fún yín ẹgbẹ́ lọ òkè kúra òkè kúra mọ̀ tí pé Saheed kò mọ̀ lọ ìní pé Saheed Shittu ṣé ká sọ pé yìí náà ń fi Saheed Shittu kún ara láti lè fi jẹ̀yàn níyà ni Saheed Shittu ọjà máa ń pa o Saheed Shittu tó pe àdó ní tọ́mútọ́mù lórí ọ̀rọ̀ tó sì ń rùn káàkiri King Saheed Osupa ṣé pé ẹ sọ pé ẹ gbọ́ gbogbo tí ń lọ ni ṣé bẹ́rọ̀ tẹ́ ẹ sọ ńlá wa ń tún la ṣe analysis rẹ̀ pé yes lẹ́bi kan tẹ́ ẹ sọ lórí ọ̀rọ̀ àwọn àfáà àbí bẹ́ẹ̀ kọ́ means ẹ ti gbé glory fún Saheed ẹ ti gbé glory fún Saheed Shittu ó ṣe wá jẹ́ pẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́yìn lórúkọ Saheed kíkan wá ya àṣetánì Saheed àfáà Suna náà òun náà mọ̀ ipò òun ti ba ara àwọn jẹ́ pátápátá yóò rẹ̀ ní bá rí o béèyàn bá ń bá yẹ ẹ̀sùn gan wàláì tàláì yóò rẹ̀ èèyàn lẹ́yìn téèyàn bá ń pààyàn lọ́wọ́lọ́wọ́ yóò rẹ̀ èèyàn lẹ́yìn ṣùgbọ́n bí irú èyí tẹ́ ẹ ṣe ó bù yín kù Alhaji Saheed Osupa èyí tẹ́ ẹ ṣe yìí ó bù yín kù èmi ìyá Cassette ni mo sọ bẹ́ẹ̀ fún yín kí ló dé bàbá akéwùgbà góòlù bàbá wa Kọ́lá Olóòtú wọ́n pè wọ́n ṣe fídíò wọ́n bẹ̀ yín so ńgbà àwọn yẹn ò ti rí Saheed mú wọn ò lè bẹ̀ yín kẹ́ ẹ gbọ́ ẹni Saheed ń bá wọn mú èèyàn káàkiri lórí ọ̀rọ̀ bàbá Mudiru onítọ̀ǹgàn ti dẹni yẹ̀yẹ́ ó ti dẹni yẹ̀yẹ́ owó tí Saheed ti gbà lórí ẹni yẹn ń ló ná ló fi bá mú àáfà Abẹ́òkúta ṣé ẹ lérò pé gbogbo fídíò rẹ̀ ò ti dé wájú commissioner of police ni abẹ́rẹ́ ta ni ó
gbẹnu dúró tí ó máa wò ẹni bá máa wíìnì ọ̀rọ̀ Saheed Shittu lórí ọ̀rọ̀ tí ń lọ yìí yóò mọ̀ pọ̀ ṣe rí àáfàá Suna tẹ́ ẹ mú yìí ẹ mú òun gan mọ̀ pé òun ti tán ǹjẹ́ gbọ́ òun gan fúnra rẹ̀ ó mọ̀ pé òun ti tán kì í ṣe bí irú èyí tẹ́ ẹ wá ṣe ó bù yín kù pátápátápátá ká tiẹ̀ wá mọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn ìbá dáa ó sì fi hàn dasmi ẹ̀yin náà lágbára àti mú àáfàá Suna nìyẹn àáfàá Suna bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe ríbi tẹ́ ẹ wá mú sí yẹn wàláì tàláì ẹ fi ṣèfù ẹ̀ ni Saheed Shittu gan pàpà múmú tó ṣe bí bóyá ìyà ní lọ jẹ kò lè jìyà o ẹ̀wọ̀n kì í ṣe lé ẹran ntí àáfàá Suna ṣe kò dáa rárá ó burú jáì ó burú pátápátá ó lóun wá tọrọ apology bó ṣe tọrọ apology yẹn ìní ẹ wo bí òun gan ó ṣe sọ̀rọ̀ ilé ayé ẹ̀ azum tẹ́ ẹ̀ tí ẹ̀ ṣe nǹkan kan gan yóò máa bẹ̀rù ni kí lábùrọ̀ máa pariwo mọ́ àáfàá Suna bó bá jẹ́ wọ̀n ni lọ kò dé ẹni lo ẹ̀wọ̀n tó dé ó di pírẹ́sídẹ́ǹtì kí ló ń sá fún ó ti fọwọ́ ara rẹ̀ fa tọwọ́ rẹ̀ ò tó n tó yẹ kó o jàre sí o ti jẹ́ o ti gbọ́kànlé èèyàn o gbọ́kànlé èèyàn pé lágbájá fẹ́ kọ́lé fún mi ó fẹ́ ṣe gbá fún mi adúrú oore tó ń rí lọ́wọ́ àwọn èèyàn ìwọ náà ṣiṣẹ́ apá rẹ̀ mọ́ dúró dé èèyàn tó bá jẹ́ pé King Saheed Òṣùpá ó promise rẹ kò fún ẹ ló jẹ́ kó o rìkọ́ọ̀dì ẹ̀ ìkànnì ọ́ ìka aláìda gidi ni ẹ́ ó jẹ́ sáàfù tó o ní sáàfù ń bẹ̀ yẹn àìjẹ́ bẹ́ẹ̀ o ò safe tó o bá wà níta o ní wọ́n bẹ̀bẹ̀ wọn ò gbọ́ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àìgbẹ́bẹ̀ rẹ̀ yẹn ló máa ṣèfù ẹ sílé ayé ò ń jáde báyìí ṣéǹjì ìlú tó o bá fẹ́ gbé ni o ò lè bá àwọn èèyàn gbé mọ́ ní eré àbí tó wà yẹn kán gbà fún ẹ o kódà wọn ò lè trọ́ọ̀sì ẹ ọkàn rẹ wọn ò sì lè jí ó balẹ̀ ǹjẹ́ o ti gbọ́ gbogbo èyí tí wọ́n ń sọ pé àwọn àáfàá ń dárí jiyàn wọ́n ní ẹ dárí jiyàn ẹ abẹ ọ ní òní tán kankan bẹ́ẹ̀ ọgbọ́n ni wọ́n léèyàn ó gbọ́ lẹ́nu àáfàá ni tó o bá fẹ́ palẹ̀ ọ̀tá mọ́ wo ọ̀tá níran palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ní pádànù kó lọ kó máa lọ kó jẹ́ káwọn orí bi ṣayé kó jẹ́ káwọn orí bi lu jìbìtì gidi Alhaji Saheed Òṣùpá ẹ ṣèyí ó kù díẹ̀ ẹ̀yin kẹ́ ẹ mú Saheed Shittu ló bá yín mú Saheed Shittu tó sì wá bá yín mú yẹn dasmi gbogbo nǹkan tí Saheed Shittu ń ṣe káàkiri lẹ́lẹ̀ ó ń dùn mọ́ yín ó sì ti tà yín lọ́pọ̀ báyìí nísìnyí ẹ̀yin gan ti tara yín lọ́pọ̀ Saheed Òṣùpá ó ti tara ẹ̀ lọ́pọ̀ o tí ì ṣe kékeré báwo ni Saheed Shittu yóò ṣe wá máa fún wọn lówó wípé ẹ máa mú lágbájá tí ì bá ṣe pé ní ẹ̀rọ ìlàkàyè yín àtàwọn dèdèrìn àfáà àwọn dèdèrìn àfáà tá a ṣe bí wọ́n ní ọgbọ́n lórí kéwú wọn ó sọ wọ́n dọlọ́gbọ́n ni àmọ́ pé dèdèrìn ni wọ́n àmọ́ pé dèdèrìn ni wọ́n làákàyè wọn ti dojú délẹ̀ àtẹ́lẹsẹ̀ wọn ni làákàyè wọn wà Saheed Shittu ń bá yín san 2 million fún àwọn ẹni tí múyàn kiri lẹ́yìn ìgbà tó fà yín láṣọ ya owó tó gbà lórí yín ní sàn ẹ̀yin ti gba owó yín lọ́wọ́ rẹ̀ ó kù kẹ́ ẹ mú mùdírù náà o Saheed Shittu tó o bá wọn mú mùdírù kò ní yẹ ìyá láyà ẹ
tí ò bá bá wọn mú Mudir kò ní yẹ ìyáláyà ẹ kò sì ní yẹ ọ́ títí dọjọ́ alẹ́ Saheed wàláì tàláì gbogbo ẹ̀yin tí Saheed sì tún bá mú èèyàn ẹ ní làákàyè rárá gbogbo ẹnu ni mo fi sọ àtàgbàlagbà nù yín àtẹni bá lóye nù yín àtẹni tó bá kéré nù yín ẹ ní làákàyè ìkà nìyín àfáà Suna nìkan là ń pè níkà ẹ̀yin gan ìkà ẹ̀yin gan ẹni bí ẹ̀yin gan ẹni bí Haji Saheed Osupa ó yẹ kó jẹ́ pé tí a bá fẹ́ kí irú yín báyìí kéèyàn ó sì kọ́kọ́ máa sanwó ná lẹ́nu ọ̀nà kó tó rí yín àmọ́ bẹ́ẹ̀ pọ̀ báyẹn ẹ wọ́n ń jábọ́ ẹni ẹ promise ẹ ṣe fún ó dẹ̀ rí ń tẹ́ ń ṣe ẹ wọ́n ń jábọ́ fún ẹ ń sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ yín lọ níwájú ẹ kò sẹ́ni tí ì ṣòfófó kò sẹ́ni tí ì ṣe nǹkan òun náà wá ya ọ̀dàlẹ̀ ó ya ìkà kódà bó bá jáde tàbó wà ń ta èmi àti àfáà Suna mo ka àfáà Suna kún Saheed Shittu ni ẹni bí làwọn méjèèjì ẹni bí gidi làwọn méjèèjì ẹ̀yin tẹ́ ẹ wá ń gba nǹkan lọ́wọ́ Saheed tẹ́ ẹ ní ọmọ ọba yín mú yàn ẹ ti dẹni yẹ̀yẹ́ ìpẹtẹ wà láàyè ni yẹ̀yẹ́ ni ẹ ní gbogbo yín mi fẹ́ mọ onítọ̀hún tí ìṣepẹ lẹ́yìn ilẹ̀ ni ó yá ẹ bá ń ṣáàfù ẹ̀ lẹ́tà ó lọ ẹ̀wọ̀n kò lọ ẹ̀wọ̀n òǹgá ti fi rẹ̀ sínú ẹ̀wọ̀n tẹ́ wá ràn lọ yẹ ẹ̀mọ́ pẹ́ fi ṣèfù ẹ̀mí ẹ̀ ni ọlọ́run ó sì tún fi kówọ náà yọ ni Alhaji Saheed Osupa ọlọ́run ó fi kú ẹ yọ ni torí pé kí ni irú tí Saheed ṣe yìí ó lè rán ni lọ pa ọmọkùnrin yẹn kó máa fi wojú re lọ́dọ̀ rẹ̀ kí n kò Osupa Saheed Shittu lè pa àfáà Suna tó fi ọlọ́pàá mú tẹ̀sí gbà tóun sì ń jọ́ǹpù bẹ́ẹ̀lì ṣe rí pé bábù làákà ìfún yín ibi àtòyín sí kọ́ la bá yín ó kọ́lé ó ra mọ́tò ó ṣe gbá ó ṣàwo all my fools 60 years 50 years as a fool mi ò lè bá àfáà Suna mi ò lè bá wí tó bẹ́ẹ̀ ẹni bá kọ́mẹ́ǹtì òsì síbẹ̀ wàláì tàláì irú tí Saheed ń ṣe yóò bírú ẹ̀ lọ́mọ yóò bírú ẹ̀ lọ́mọ kí n kò Osupa wàláì tàláì èmi yín ò ní já o èyí náà mọ̀ èmi nìyá Cassette tẹ́ ẹ̀ bá mọ̀ mí èmi nìyá Cassette ń tẹ́ ẹ ṣe ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó Saheed ó ń bá yín múyàn náà lèmi sọ èèyàn tó ń sọ̀rọ̀ tó lọ mú odidi àáfàá nílùú Togo tó sì ti pín fídíò yẹn lábẹ́lẹ̀ ó dẹ̀ ń purọ́ fún wọn pé òun ò ní gbé síta ó wá gbé síta tán ọ̀rọ̀ wá délẹ̀ kò lè pe àdó ní àdó mọ́ kò lè pe ẹbu ní ẹbu mọ́ tọ́mtọ́m ló pe àdó ṣerú èèyàn bẹ́ẹ̀ lẹ̀ ń bá ṣe King Saheed Osupa wà láàyè rẹ̀ ní bá ṣe Saheed lè pààyàn sí yín lọ́rùn àfáà Suna lọ fara ẹ̀ pamọ́ níbẹ̀ jẹ wọn bá aya tó ní jẹ tó bá dijọ́ mi ìwọ náà ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ téèyàn bá lòun máa fún ẹ ní nǹkan tí ò bá fún ẹ mọ́ ò mọrú wàhálà tó wà nínú ẹ tí ò fi lè ṣe mọ́ kì í ṣe by force mo fẹ́ ṣoore fún lágbájá tí ń bá rí èmi mo ní mo fẹ́ ṣe tí ń bá rí mọ́ ò lè mú mi ń túláàsì ìyẹn ò wá ní kó o máa rìkọ́ọ̀dì ohùn wọn bó tiẹ̀ ṣe wá rìkọ́ọ̀dì tọ́rọ̀ ti ya ò nídìí láti tún gbé síta mọ́
gbígbé síta tó gbé síta wọ́n bá pa ẹ́ dànù ìwọ ló fọwọ́ ara ẹ̀ fà á máa dúpẹ́ pé wọ́n mú ẹ wọ́n gbé ọ lọ sẹ́wọ̀n àìgbé ọ lẹ́wọ̀n rẹ̀ ò lè sùn kó díjú mo lè bẹ́ẹ̀ kọ́ ntí Saheed fi ń san owó ribiribi ipe kan máa wá àwọn èèyàn kiri ó lè sanwó kan wá pa yín sínú ilé yóò pa ẹ́ tọmọtọmọ tíyàwó ló jẹ́ kíyàwó rẹ̀ ó fi fẹsẹ̀ fẹ́ njọgbọ́ àwọn ò mọ̀ pé gbogbo àwọn ẹni tá à ń so mọ́ àwọn apààyàn náà sọra wọn ló sọra ẹ̀ di Jamali Suna ẹ̀yin tẹ́ wà lórí nẹ́ẹ̀tì tẹ́ ń pe Saheed láàfáà ṣe rojú ayé ṣe rojú ayé King Osupa ń tẹ́ ẹ ṣe yóò dáa ọ̀nà tẹ́ ẹ fi gbé àfáà Suna lórí ohun tẹ́mi gbọ́ yìí o kò dáa kì í ṣe nǹkan tó dáa rárá àtọ̀ ǹjẹ́ gbọ́ ó sì dákọ yín nú ẹ̀ ó dákọ gbogbo yín nú ẹ̀ olórí burúkú rẹ̀ ń gbà wọ́n mú àáfàá tó wà lábẹ́òkúta bàbá ọkọ mi ṣe bíbẹ̀ náà wà tó fi ń pè pé ṣé wọ́n ti rí mú òun náà ló lọ san 2 million ó mà ṣe o ṣé mi ò wá pẹ̀lú àwọn yẹn ló lóye gidi mọ́ ṣé mi ò pé ẹ jẹ́ kíkí ní yogo viral gidi àmọ́ ẹgbẹ́ kan gbé kúránì sójú ẹ gbé oyè sórí àmọ́ pé bábù làákàì tẹ́ ẹ̀ bá wá tí Saheed Shittu ò bá wá lọ mú Mùdírù kò ní yẹ̀yà láyà ẹ̀sẹ̀ mo tuntun sọ ọmọ àlè ni tí ò bá lọ mú Mùdírù kó fà lé yín lọ́wọ́ ọmọ àlè ni Mùdírù ló kù tẹ́ ẹ̀ mú o ìgbà yẹn látò mọ̀ ìpè yes ẹ tó tán àṣẹ ẹ̀ tí ẹ̀ lé ẹni wọ́n bá bí dànù yín ẹ ṣáàfù èmi ní lẹ́tà kí n má rí orúkọ ẹni tó bá ṣáàfù mi kò sì sẹ́ni tó bá máa ṣáàfù mi lẹ́tà nínú gbogbo yín pátá mo dárúkọ yín ká wá lọ rojọ́ yẹn tóra borúkọ yín níbẹ̀ ẹ jẹ́ kájọ lọ rò ó King Saheed Òṣùpá àáfàá Suna ó jẹ̀bi yín ó sì ti wá fẹ́ jàre yín ó ti wá fẹ́ jàre yín báyìí ó kọ́nà tẹ́ ẹ máa gbà ẹ jẹ́ kó lọ sáàbù ẹ̀ ó ló lè sèvù ẹ̀mí ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ó lóun lòun ṣe kó rìkọ́ọ̀dì òun kó dẹ̀ plé rẹ̀ Saheed ó lè pa sí yín lọ́rùn wọn lẹ́yìn lẹ pa ó lè pa wọ́n sí yín lọ́rùn yóò sì sọ pé òun yóò lẹ́yìn lẹ wọn ò ní mọ̀ pé òun ló pa onísanwó kiri ẹ̀rí iṣẹ́ báyìí ẹ̀yin tẹ́ ń sponsor Saheed Shittu ṣẹ́yìn náà rí tí ń fowó ṣe ibi owó gbàdé náà ní ń lọ olórí burúkú ọmọ òṣì ọmọ pàbí ọmọ tàbí plọ́ọ̀lùwàyà ọmọ òfò tí ń pe àdó ní tọ́mùtọ́mù mo ti gbé lé ọ láyà máa mú kódà tí ń bẹnú àdó ìwọ náà dá sórí torí wọn làdó ń ṣe nǹkan tó dáa wọn láì mọye nǹkan tó dáa làdó ń ṣe ìwọ náà ṣí kó o mú kó o tún fi tọ́mùtọ́mù tọ́ kó o rí ibi tígbésí ayé rẹ wà ọpẹ́lọpẹ́ àjẹ́ ara bàbá ń bàbá èyí aláwo dé burúkú yìí Saheed Òṣùpá à ń wò yín báyìí ni ǹjẹ́ ẹ mọyì àwọn èèyàn tán pè lamẹ́ríkà tí wọ́n gbọ́ voice yìí ǹjẹ́ ẹ mọyì àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí Malaysia ò gbẹ́yìn Egypt ò gbẹ́yìn tí wọ́n ń pè wípé àṣebáyìí ni Saheed Òṣùpá àṣebáyìí ló wà tí ò ní làákàyè kí ló dé wọ́n ń pè mí ní mẹ́sàn-án mẹ́wàá ìyá Cassette ẹ̀ sọ sọ̀rọ̀ mo ní Saheed Òṣùpá mọ̀ ya dẹ̀dẹ̀rin o kẹ́ẹ̀tún gbọ́n tí mo bá ń sọ ni mo sọ yìí ẹni bá fẹ́ dá mi lẹ́bi lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ rí mo wá fẹ́ mọ̀dí tẹ́ fi dá mi lẹ́bi
tí n bá ṣẹ̀yìn nínú ọ̀rọ̀ yìí ẹ sọ jáde mo lè tọrọ àforíjìn ṣùgbọ́n láì jẹ́ pé mo ṣẹ̀ ẹ ti tẹ́ lọ́wọ́ àwọn ẹni tí ń fẹ́ràn yín ọ̀rọ̀ yóò sínú kinní mọ́ dasmin plan lẹ̀ ń ṣe fúnra yín ọ̀pọ̀lọpọ̀ blogger kò ya ọtí rẹ̀ anybody tó bá jáde tó bá bú wọn ẹ worú yẹ́rìmọ̀ yìí wọ́n mọ̀ bú bàbá rẹ̀ tẹ́ ẹ bá rí bó ṣe ń làágùn mò ń gbéṣẹ́ rẹ̀ bọ̀ wọn ò jẹ́ gbà o mò ń gbéṣẹ́ ẹ̀ bọ̀ iṣẹ́ yẹ́rìmọ̀ yìí mò ń gbé bọ̀ àṣé òun náà wọ́n ti sáré mú un wọ́n ti sáàfù ẹ̀ ó ti sáré lọ bẹ̀bẹ̀ òun dẹ̀ jẹ́ sí sáàfù tán sáàfù lórí bàbá Mùdírù wọ́n ní kó gbé gbogbo fídíò tí bàbá Mùdírù bá fi bú u tí wọ́n sọ̀rọ̀ burúkú sí kó gbé jáde kò rí mú jáde kí Saheed náà pòdúsì gbogbo nǹkan tí bàbá Mùdírù bá ṣe fún un kó gbé jáde wípé wọ́n dárúkọ rẹ̀ ńjọ́ kan oṣù kó kàn gbé jáde òun ló jẹ́ kí yárìmọ̀ yìí kó sáré iṣẹ́ tiẹ̀ náà ń bọ̀ wọ́n wá bú bàbá rẹ̀ ní ìsìn wọ́n sáàfù ẹ̀ lẹ́tà ó fara ya ni níṣẹ́ ló ń sun bí ipa ló ń dìde wọn lè bí ìgbà tá a bá ní gìrì mu bí ẹni wárápá mu ń tẹ́ ẹ̀jẹ̀ gbà tẹ́ ń fi ń lọ́yàn olórí burúkú rẹ̀ Saheed àti mọ̀ ọ́ ní kidnapper gidi gbé fídíò yìí èmi ni máa kọ́kọ́ sẹ́ndì ẹ̀ sẹ́kù bí n bá ṣe sẹ́ndì ẹ̀ sẹ́kù ń sẹ́ndì ẹ̀ sí zone 11 ń sẹ́ndì ẹ̀ sí Ìlọrin ń sẹ́ndì ẹ̀ sí Àbújá ń sẹ́ndì ẹ̀ sí Sokoto ń sẹ́ndì ẹ̀ sí Bauchi kó o tún gbọ́ máa dẹ̀ mú mi sí bíbáyìí ẹni wu àti lẹ́tà bá wá bá mi ẹ̀jẹ̀ àṣẹjọ́ ń bẹ̀ ẹ̀yin tẹ́ fún wa lọ́rọ̀ sọ fún wa lọ́rọ̀ sọ àfàìmọ̀ kọjá pẹ̀lú iṣẹ́ báyìí lẹ́fẹ́ promise àfáà Suna tó lòun ò ní ṣe yes àfáà Suna ti jàre yín tó bá yẹ pé Saheed Shittu bó ṣe sọ yìí òun ló mú àfáà Suna fún yín ọ́ọ́bì yẹn ẹ̀ tó ń pa bí wọn náà Saheed Òṣùpá bó ṣe láwọn àwọn àáfàá wọn ò rí Saheed mú a jẹ́ pé Saheed ló lè bá yín ṣiṣẹ́ kápáyàn torí bẹ́ẹ̀ bá rí àáfàá Suna mú Saheed ó lọ bá yín pa Saheed Shittu ó bá yín pa fún nǹkan tó ń ṣe àáfàá Suna tó bá mọ ipò fẹ́ gùn lẹ́mìí sáàfù kódà kó jẹ́ 20 ọdún náà bá sọ ẹsẹ̀ wọn agbára wọn ló ka ṣé tó bá dijọ́ míì àwọn náà ó mọ bí gírímọ wọn ṣe tó wọn ó mọ ẹni tí wọn mọ bá ṣe ọ̀rọ̀ sọmí ń sọ nǹkan àtijú ni Saheed Òṣùpá ń tẹ́ ẹ ṣe ó burú jáì olórí burúkú Saheed Shittu tó ń jọ́ǹpù bẹ́ẹ̀lì tẹ́ẹ̀sì mọ̀ òun wá ní báyìí mú yàn kiri ṣé bẹ́ẹ̀ gbọ́ tó sọ̀rọ̀ ó sọ jáde ni ó dárúkọ yín tábà ní kí ló dé tí n fi ń sọ̀rọ̀ gbogbo eléyìí náà yóò tún dẹ́kọ̀ ṣé ẹ rí gbogbo ìlú tí mo kà yẹn ó máa dé bẹ́ẹ̀ ọwọ́ ẹni tó máa dé sí yóò yà yín lẹ́nu ǹjẹ́ gbọ́ ẹ káàsán bí ẹ̀dẹ̀ kúrọ̀ lẹ́ni ní ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi èmi ìyá Cassette yín náà ni mo tún jáde o lórí ọ̀rọ̀ Saheed Shittu pẹ̀lú àáfàá Suna àti Alufulani ṣe mọ̀ Alufulani pọ̀ ọ̀pọ̀lọpọ̀ sì ti mọ tẹni tí ń wí mo fẹ́ béèrè lọ́wọ́ Alhaji Alufulani pẹ̀lú Saheed Shittu tí wọ́n fi pe lọ́ọ̀yà jáde wípé kí ni ìjìyà tí ẹni tó bá lo voice onívoice níta kí ni ìjìyà rẹ̀ ẹ bá wa bi wọ́n léèrè àwọn méjèèjì ṣé wọn ò lo voice onívoice níta
kí ló dé tí wọn ò fi bi lọ́ọ̀yà léèrè nígbà yẹn ṣẹ́rí àfáà Suna ó ti ṣẹ̀ ṣùgbọ́n lórí ẹ̀ṣẹ̀ tiẹ̀ Saheed Shittu ó lè rí fi bá àfáà Suna wí o rárá ó kàn fi àfáà Suna ó kàn fi kẹ́wọ́ ó fẹ́ fi hẹ́ẹ̀pù àwọn ọ̀rẹ́ ẹ̀ ni ǹjẹ́ o ti gbọ́ má fi nù wá àmọ́ jẹ gbogbo ẹ̀sùn tó kà sí àfáà Suna lẹ́sẹ̀ ìwọ gan ti ṣe ìwọ gan ṣe ìwọ àti Alhaji Alfulani ti ṣe torí voice girlfriend wọn Tóyìn ta ló gbélé wa lọ́wọ́ ta ló gbélé wa lọ́wọ́ kódà mo lè sọ fún àfáà Suna tó bá ti dọ̀rọ̀ wípé ẹ̀ẹ́jọ fèsì ara yín ní court kán béèrè lọ́wọ́ wọ̀ náà mo lè gbélé wọn lọ́wọ́ pé ìyàwó ọ̀kan nù wọn ló gbélé mi lọ́wọ́ tó fi ṣe ẹ̀rí ó fi ṣe ẹ̀rí fún gbogbo èèyàn lórí nẹ́ẹ̀tì kí wá ló dé tó wá jẹ́ pé ní ìsìn ìyẹn lẹ wá fẹ́ fi go against àfáà Suna ẹ jẹ́ kí Saheed Òṣùpá kó dá sẹ̀ríà fún lọ́wọ́ ara ẹ̀ náà ẹ jẹ́ kí àmì Ọlọ́run kan dá sẹ̀ríà fún lọ́wọ́ ara wọn kì í ṣẹ̀yìn bẹ́ẹ̀ náà ni ìgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ tí mọ́rkàsì ò ṣe mọ́rkàsì ìwọ yìí náà ló sanwó fáwọn èèyàn yìí pé kán lọ mọ wá àáfàá yẹn kiri lábẹ́kúta àbí wọ́n kọ́ Saheed Shittu olórí burúkú olòṣì mọ́ ṣàǹfààní ọmọ Saheed ìwọ tó jẹ́ pé èpè tí ń jà ọ́ ọjọ́ tipẹ́ ó wá fẹ́ fi tiẹ̀ ó fẹ́ mọ̀ fi yí anybody la gbogbo ia àbíbò lẹ ṣe ń pè tẹ́ ń lò lórí mudir tẹ́ ń lò lórí ẹni tí àwọn pẹ̀lú mudir jọ lọ́rọ̀ ìwọ ló ń ṣe ò ń gbé sórí face flash àbíbò lẹ ṣe ń pè tẹ́lẹ̀ dán dídì ni gbogbo tó wà níbẹ̀ ìwọ ló ń ṣiṣẹ́ yẹn ǹjẹ́ o ti gbọ́ Saheed olórí burúkú olòṣì tó jẹ́ pé bàbá oníbàbá ló wáyé mọ́ lọ́tẹ̀ yìí ò lè rí ṣe o Saheed èmi ìyá Cassette ni mo sọ ò lè rí ṣe lọ́tẹ̀ yìí mọ́ fún gbogbo nǹkan tó ti tọwọ́ bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù yìí wàláì tàláì lọ́tẹ̀ yìí àjọta tán ni bó o bá ti ń jáde lẹ́ẹ̀kan màá mọ̀ jáde lẹ́ẹ̀mẹ́ta fún ẹ lójúmọ́ mi ò kọ̀ màá mọ̀ jáde fún ẹ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ Saheed ò dẹ̀ tí ì bọ́ ń bẹ́ o torí gbogbo ìjà tó dálẹ̀ lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tó fi ń wádìí mi kiri olóòlọ jọ́ọ̀sì olóòlọ sí Abẹ́òkúta bífọ̀ ló pè ní òun wádìí mi kiri tí wọn ò bá sọ gbogbo bí mo ṣe jẹ́ fún ẹ kò ní yẹ̀yà láyà ẹ Saheed kò ní yẹ ọ kò sì ní yẹ̀yà láyà ẹ tó ẹni yẹn ò bá wá tún jáde kó wá fẹnu ara rẹ̀ sọ kí n sọ fún ẹ pé lóòótọ́ ni a jẹ́ pé irọ́ pátá ló ń gbé kiri irọ́ rẹ ò sì jẹ́ anybody mọ́ ǹjẹ́ o ti gbọ́ irọ́ ẹ kò jẹ́ anybody mọ́ torí ẹ̀yin lẹ̀ mú yàn kiri fáwọn èèyàn ẹ fi ń wojú rẹ àbí tí a bá wá bí ọ̀dà tí ẹni yẹn ò bá lọ sọ́hùn kán wá gbé àwa náà ti ṣíwájú wọn dọ́dọ̀ àwọn ọlọ́pàá ìwọ náà jọ́ǹpù bẹ́ẹ̀lì ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ náà ó jọ́ǹpù bẹ́ẹ̀lì ni o ò lè yọjú síta ọlọ́pàá báwo ló ṣe lè máa fún wọn lówó wípé kán máa wá àwọn èèyàn kiri tí wọn ò ní kọ orúkọ ẹni tí tó competition sí wọn mo bí ọ léèrè kẹrù mọ́ gba anybody kan lọ fèsì wọn tán bá ń wá evidence lọ́tún lọ́sì tóun náà ti ṣe ẹ pè ya Cassette máa fún yín Saheed ò lè mórí bọ́ lórí eléyìí o ìní mo fi ń sọ lójoojúmọ́ wípé gbogbo ẹni tó bá fẹ́ gbé mi o àfi tí Saheed bá wà pẹ̀lú mi tí n bá gbọ́ pé Saheed wà ní police station èmi náà ń bọ̀ tí n bá gbọ́ pé Saheed wà ní court èmi náà ń bọ̀ ẹ má sanwó pléènì ẹ má san kankan màá san fúnra mi kódà ẹ má sanwó ibi tí n bá máa dé sí màá san fúnra mi
ẹ ń pera yín léèyàn ńlá ẹ bá tọ́ọ̀gì rìn ẹ bá wọn tọ́ọ̀gì rìn tí nǹkan bá wá yẹ̀ tán ẹ wá máa kígbe kiri àti bí a ti sọ fún un wípé ó mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ kó mọ̀ ṣe gbá mọ́ wàláhì àmọ́ fún yín jẹ ni àmọ́ fún yín jẹ ni àfẹ́ mọ bóyá ẹnìkan lówó tàbẹ́ nìkan lóyè tàbẹ́ nìkan ní nǹkan kan kò sí tó kẹ́ ní bọ́dì tẹ́ ẹ bá kúkú fẹ́ ba ìsìláàmù jẹ́ kúkú bàjẹ́ kámọ̀ ìpẹ́ bàjẹ́ gbogbo tẹ́yìn gbogbo yìí ń ṣe mélòó ni ta lọ́lọ́ ń ṣe bí lọ́dọ̀ yín ni ta lọ́lọ́ ń ti rí gbogbo tí ń ṣe Saheed Shittu olórí burúkú rẹ̀ gbà tó gbé ọ̀rọ̀ àdó síta ó mọ̀ lè dárúkọ àdó mọ̀ mo sì ti ra tọ́mtọ̀m mo ti gbé sí ẹgbẹ́ àyà kó mọ̀ la odidi tọ́mtọ̀m ni mo rà wò ó kó mọ̀ bá ṣe bí bóyá mò ń kúrọ́ wò ó tọ́mtọ̀m tí mo rà fún ẹnì ni mo gbélé ẹ láyà yẹn kó wá sí àdó yẹn kí wọn náà tán láwò kó wo bó ṣe ń rí ìwọ olórí burúkú olòṣì ẹ̀rọ tọrọ lẹ́lẹ̀ àtàgbà yín àtọmọdé yín ẹ mọ̀ fò gànà kiri kí ló dé ta ló ń bọ́ ẹnìkan kò sẹ́ni tí ń bẹ́ nìkan orí ìgò méjì mo wọ̀ nítorí tiẹ̀ lónìí ìgò méjì kó lè bá a mọ̀ sábàkà mi gan máa ń pé mẹ́ta ń gbà mí tí n bá ṣetán lé olórí báyìí wàláhì tàláhì mo lè wọṣọ mẹ́fà pọ̀ tí wàá wa kinní sọ́rùn nítorí tiẹ̀ kó o mọ̀ pé oníwèrè ni ò lárun mọ́ Saheed Shittu èmi ti ta tán sí ọlọ́run ṣé tí wọ́n tiẹ̀ ti fún mi láyè pé kí n máa ṣe ní láìfù fún ẹ kí n máa ṣe gidi màá dẹ̀ máa ṣe fún ẹ ní láìfù ọlọ́run wọ́n ti fún mi láyè dáadáa nílùú yìí wọ́n ní kí n fèsì ẹni nonsense bastard person tó bá fẹ́ bà orúkọ àwọn èèyàn jẹ́ fìtínà tó fi mú bàbá rẹ náà nìyẹn àtìyẹ títí tí gbogbo wọn fi jẹ gbèsè kú ẹ̀rí ẹ̀ wà lọ́wọ́ wa náà ìyàwó rẹ àkọ́fẹ́ inú ìyàwó méje tó ní òun ló wá sọ ọ̀rọ̀ rẹ lórí nẹ́ẹ̀tì Saheed Shittu Alfulani náà ìwọ pẹ̀lú Alfulani ẹ wá ti gbọ́wọ́ wípé kẹ́ ẹ máa mú yàn kiri shame of you ìwọ àtàlùfùlání shame of you ìwọ àtàlùfùlání mi fẹ́ mọ Alfulani tí n bá ń pè kò kà mí ó ti mọra ẹ̀ torẹ́yìn náà gbóhùn olóhùn jáde tó bá jẹ́ pé níbi ohun yẹn lẹ́ fi ń pe lọ́ọ̀yà kiri ẹ pé adájọ́ lé lórí o torí gbogbo ohun tẹ́yìn náà kó kalẹ̀ tá a fi dìfẹ́ǹdì yín ṣé olóhùn fún yín láṣẹ àwa náà dojúkọ tán bú nígbà yẹn tá a mọ̀ pé ọmọ pọ̀ bí ọ̀sán bọ́ ni yín ẹ̀yin ìka aláìníláàká ìtẹ́ ẹ̀ máa ronú ipa ìgbà kan ní wàhálà mọ̀dé sí yín tí wọ́n dìde nàró fún yín ẹ̀yin ò wá fẹ́ wúlò fẹ́ nìkan kan táyọ̀ kẹ́ ẹ máa gbà ní ìgbà lọ́hùn ẹ sá fún wọn tẹ́yìn èèyàn bá ń jà tí àwọn méjèèjì bá wà pẹ̀lú yín wọn ò kọ̀ láti sẹ́ndì èèyàn kan pa yín o wọn ò kọ̀ láti sẹ́ndì èèyàn kan pa yín sí ẹni yẹn lọ́rùn ntọ́ imú Saheed kó máa sanwó káàkiri pé ká máa tírẹ̀tì àwọn èèyàn ó rí pé ìwọ àtẹni tó sanwó fún gan orí wọn ti burú ìpè mi ni mo sọ gbé fídíò yìí lọ bá wọn wọn ò mọ̀fin ni tán bá mọ òfin ni wọn ò ní máa ṣe tán ṣe yẹn ẹ̀yìn ọ̀gá wọn náà fi ń gbé stamp lé lórí ó wá tún ní gut ó láyàláyà ó tún ń pe ẹni tó fẹ́ sẹ́ndì lọ sẹ́wọ̀n ó tún ń pè é wípé ṣe bó ní kò sí tẹ́nìkan lè ṣe fún ẹni òun gbìjà Saheed Òṣùpá òun gbìjà àfa aládò òun gbìjà àfa aládò táwa ló tún kù ẹ̀yin méjèèjì ẹ ti forí burúkú sànkó ẹ rí pé kà níyín ń tẹ́ ẹ dẹ̀ ṣe yí àwọn ọmọ yín náà ò jìyà nú ẹ̀ àwọn ọmọ yín ó jìyà nú ẹ̀ torí tá a bá gbọ́ ohùn yín ni voice yín wà tẹ́ẹjọ́ ń pera yín Alfulani ó yà mí lẹ́nu fún ẹ Alfulani ó yà mí lẹ́nu fún ẹ nígbà títa lọ́lọ́ náà ìwọ yìí náà ló dúró síbẹ̀ tó ní mo mọ̀ láìkí arákùnrin yìí ọmọ yìí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ sì lè kú àdọ́dá ìwọ lè kú ọ̀dádá àṣekà ni ọ́ o sì bímọ tiẹ̀ Alfulani ẹ jẹ́ kí àáfàá Suna lọ jìyà rẹ̀ fúnra rẹ̀
àwọn ẹni tá àáfàá Suna bá ṣe ẹ jẹ́ kó lọ jìyà ẹ̀ fún rẹ̀, òun ló fọwọ́ ara rẹ̀ fa wàhálà. Òun ni ò mọ̀ ní pé pọ́npẹ́ ló dẹ sílẹ̀ fún ẹ níjọ́ tí wọ àáfàá Suna tó bímọ. Ṣé bí wọ́n fúnra ara rẹ̀ náà ló fẹnu sọ ipò pé ó kí ẹ kú ewu ọmọ ó sì sẹ́ndì 50,000 n tó fẹ́ fi mú ọmọ ra lórí yẹn. Saheed kì í ṣoore láì ṣe pé ló máa padà lọ sẹ́wọ̀n o, mọ̀jẹ̀ ń tàn ẹ́. Saheed kì í ṣe olóore gidi o, owó tó o sì gbà lọ́wọ́ rẹ̀ o ti fara káásà nìwọ náà fi ń ṣìṣe kiri lẹ́lẹ̀. Gbogbo àwọn ẹni tán gbowó lọ́wọ́ Saheed pátá, gbogbo àwọn ẹni tán rìn mọ́ Saheed àtolówó àtolòṣì àtẹni tí ò ṣe àti lọ́ọ̀yà àtọlọ́pàá, gbogbo wọn pátá aṣọ yìí wọ́n ń fàya ni, aṣọ yìí wọ́n ń fàya ni. Saheed mo ti sọ fún yín pé kò ṣeé bá rìn, Saheed Shittu ò ṣeé bá rìn. Ọmọ èpè ni wọ́n ti ṣépè fún, ó dẹ̀ ti kárí ara rẹ̀ ní gbogbo àwọn èèyàn ti ṣubú, àwọn èèyàn ńláńláńlá tó mọ̀ ẹ wo ń tán fojú Sunday Igboho rí nítorí Saheed náà ni. Bó ṣe ń ṣe lọ́tún ló ń ṣe lósì, bó ṣe ń ṣe lọ́tún ló ń ṣe lósì. Ìgbà tí yẹn wá mọ̀ wá rẹ̀ gáfárà ó rọra ń ṣe díẹ̀díẹ̀ ní pẹ̀lú ẹ̀, àwa dẹ̀ pariwo táwọn ṣe bá nífẹ̀ẹ́ wọn ni. Saheed ó ti sorí ibú wàláì. AI èmi ò ní o mọ̀ lọ ṣe AI pẹ̀lú ohùn mi kó o gbé lórí bàbá rẹ àti ìyá rẹ. Tó bá níta ló ṣe ṣó fún ẹ kó o ní èmi ìyá Cassette ni. Kí ló fẹ́ ṣe? Wàláì kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe. Ẹni tẹ́ ẹ ní kẹ́ ẹ mọ̀ tírẹ́tì ẹ lè ní kó mọ́ sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì, wọn ò bí yàrá ya yín dáa. Bàbá ọkọ mi lẹ lọ mú lábẹ́kúta abẹ́ mọ̀ ni tí ò bá yọjú wàláì tàláì mo lè wálé nítorí ẹ̀, mo lè wálé nítorí ẹ̀. Ìwọ mọ̀ wòwò sórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, ó yá lọ gbọ́ yòókù àdó lórí nẹ́ẹ̀tì tán ti play ohun yẹn. Ǹjẹ́ o ti gbọ́ tọ́mtọ́m olórí burúkú olòṣì, olórí ibú olòṣì akẹ́rànbérò olòṣì amúnisìwí Saheed Shittu ìkà ẹ pé yíká Saheed Shittu ìkà aláìda èèyàn. Ó ti bá lù Fúlàní lọ́rẹ̀ẹ́, gbogbo wọn wá ń ṣìkà kiri. Tán bá jókòó tì yín ẹ ṣọ́ra, wọ́n lè ju nǹkan sí yín la, wọ́n lè fọwọ́ pa yín la. Nǹkan wá nìyẹn, wọ́n rán wọn ń ṣẹ́ bú káàkiri ni. Ẹ má ṣe bí wọ́n fẹ́ràn yín ẹ̀yin olówó o, ẹ má ṣe bí wọ́n jókòó tì yín lásán o, ẹ má ṣe bí wọ́n ń dìpẹ́ǹdì yín o, wọn ò dìfẹ́ǹdì yín o. Ìkà wọ́n rán wọn ń ṣẹ́ ẹ̀kà torí wọn ò rí ṣe mọ́. Àwọn lolùránṣẹ́ ẹ̀kà kiri fún àwọn ẹni tó fẹ́ fi wọ́n gba ipò kiri, àwọn olórí burúkú olòṣì. Ẹ káalẹ́ o. Ọ̀rọ̀ nípa àbúrò Lizzy àti Portable onítíátà, ẹni mọ̀ni ní í ṣe ni o, ẹ̀bì tí ó pè rà. Alájà Lizzy máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé rí ọ̀rọ̀ yìí tí ń lọ, kódà wọ́n ní ṣé mi ò ní sọ sí ni mo ní màá sọ sí. Oníwà ń wí ẹlẹ́yìn ń wí. Ṣé rí ibi tó yẹ kẹ́ ẹ yà sí gbogbo yín náà lẹ sọ̀rọ̀ o, ṣùgbọ́n àwọn kan dúró ń dúró pé wọ́n fẹ́ fi gbowó. Àwọn kan dúró ń dúró pé wọ́n fẹ́ fi gbowó. Ṣé rí ẹ wá tó mọ̀ fi ojú pé wọ́n fẹ́ fi gbowó wò ó. Alájà Lizzy Ọlọ́run tètè gbé wọn jáde ipe wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ lánàá nẹ̀. Kí ni mo wí? Wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ lánàá ni. Gbogbo information rẹ̀ tán láwọn gbé jáde nígbà yẹn. O lè mọ́ sẹ́yìn àbúrò rẹ̀. Bí kú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Ńlẹ̀ yín Yorùbá lẹ́ ń sọ. Àwa Yorùbá lèmi náà o. Ó yá rántí ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ yìí jáde. Ṣó mọ̀ pé ó ti yàn mọ́lé nígbà yẹn. Kí lẹ́ni yẹn sọ fún ẹ? Ó ní bó bá yá wàá mẹni tí ó ṣiṣẹ́ yìí o. Tó o bá gbàgbé, èmi ò gbàgbé ńgbà tó ń ṣe ṣó.
báwo lẹni yẹn ṣe lè mọ berigram màmá tí ìbá ṣẹni tó kàn ẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n tán sì mọ̀ ọ́ ibi tẹ́mi wá fẹ́ lọ́kọ́ ni gbogbo yẹn. alájà Lizzy máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìgé mo tún sọ ogun tó ja màmá tó bí ọlọ́mọ kì bá jàwọ́ náà jù bẹ́ẹ̀ lọ ọlọ́run tètè ta ọ́ lólobó tó fi dẹ̀yìn ó tọ́jú ẹ̀ débì kan a máa ṣe màmá rẹ̀ lóbi ni ìyá tó bí ọ pẹ̀lú bàbá rẹ̀ náà jọ tán a máa ṣe bàbá rẹ̀ lóbi ni rárá a sì tún gbọ́ tẹ́nìkan jáde tí ń sọ̀rọ̀ rẹ̀ tí sì ń sọ̀rọ̀ tiẹ̀ náà tí ń sọ̀rọ̀ màmá ẹ̀ ipe màmá ọmọ ṣiṣẹ́ ni kì í sùn kì í wo ẹ mọ̀ bóyá ẹ̀gbọ́n rẹ̀ bóyá àbúrò ni bàbá ọmọ yìí jẹ́ sí màmá kó wá ní àti gbọ́ obìnrin ó fẹ́ lówó ó fẹ́ kò síbi tí ò sí o ó wà nú ọmọ ìyá ó wà nú ọmọ tó bí ọmọ tó bá ní owó púpọ̀ jù ń ló fi dáa kóbi ó máa ṣọ́ àwọn ọmọ tó bá bí ó dáa kóbi ó máa ṣọ́ àwọn ọmọ tó bí o ń ló fa gbogbo ìrìn àjò yìí ó wo kú tó pa màmá ni alájà Lizzy ó wo ikú tó pa màmá tó bí ọlọ́mọ ni wọ́n tún lọ́mọ ṣiṣẹ́ ní ń bolówó náà wà títí ìyá fi wá jẹ́ débẹ̀ ọwọ́ ẹ̀ lọ́mọ gbéhùn ẹ̀san ńlọmọ rẹ̀ ọlọ́run wá ní ẹ̀san tó ń fẹ́ fi hàn ẹ́ yìí ṣé níwọ̀nba kí wọn náà kó má bàa jẹ́ sí irú tó ṣẹlẹ̀ sí ìyá tó bí ọlọ́mọ máa ṣẹlẹ̀ sí ẹ ẹni bá ti fi ojú rírú tó ṣẹlẹ̀ yìí tó bá ti ní nínú ẹbí ni o nínú ọmọ ìyá ni o nínú ọ̀rẹ́ ni o yóò ti mọ ipò ojàjàyè òkú ewu gbogbo táwọn aráàta ṣe fún ẹ yẹn wọn ò ṣe nǹkan kan o ẹni fà fún ọ rè ṣó wá tún rí ẹni tẹ́ ìjọ ń ṣe tíátà pọ̀ òun gan-an lolùránṣẹ́ ṣé ọdún yìí ìníwọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ jọjà ni ṣọdún yìí níwọ pẹ̀lú Ìyábọ̀ jọjà tó wá jẹ́ pọ́dún yìí ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá yín parí ẹ̀ abéèrè ọ̀rọ̀ ti pèsè jẹ́ ìní pé wọ́n ń wọ́nà àti ṣiṣẹ́ míì fún ẹ ńlọ́lọ́run tètè ní kinní yìí ó jáde ọlọ́run ló fi ìyàwó arákùnrin yìí tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ tíátà ọlọ́run ló ní kí ẹ sáré rí ẹ nìyẹn ẹ mọ̀ pé tọ́lọ́run bá ń ṣe nǹkan téèyàn bá náwó sí nǹkan ẹ ṣe bẹ́ẹ̀ nànà dànù ni ó lè ní nǹkan tọ́lọ́run fẹ́ fi hàn yàn tó bá jẹ́wọ́ ló bá náwó fún arábìnrin yẹn tó o ṣe lóore àtàwọn ọ̀rẹ́ tínú wọn dùn sí ẹ tán ṣe lóore wàláì tàláì ntọ́lọ́run fẹ́ fi hàn ẹ́ nìyẹn ó sanwó nù ó sanwó nù nígbà Sàríyù ṣe bá ń wà lọ́tún à ń wà lósì ni Tania Ìyábọ̀ ṣe bá ṣe rí wọ́n kanlẹ̀ múṣẹ́ yẹn wá ní wọ́n dẹ̀ fi gba owó kó mọ́ yà ẹ́ lẹ́nu ẹni tí ń wádìí kiri tó fẹ́ máa sọ̀rọ̀ sí ẹ lẹ́nu pé ẹ dákun ẹ sòótọ́ ọ̀rọ̀ fún wa kò tiẹ̀ yẹ kó jẹ́rú oléyìn náà ó tún dá sí wọ́rọ̀ ẹ̀ irú dọ́kàsì ń dá kí n perí rẹ̀ kí irú dọ́kàsì ó máa dá sí wọ́rọ̀ yìí again aláìlójútì ní dọ́kàsì Adébísí
ó lójú tì sí tó dá sí wàláì tàláì. Báwo ni mo ṣe lè panu mọ́ kí n má dà ẹ́ pé kí n má lè pè ẹ́ lórúkọ torí kíni ta ni ń bẹ̀rù torí gbogbo ìgbà tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni tí ń sọ̀rọ̀ fún ẹ yẹn ara sì ń rí mi lójú ó pẹ́ kí n tó lè sọ̀rọ̀ yìí. Tí àwọn ẹlòmíín tó ń bú ẹni tó jẹ́ pé ó ti rí ìrírí ayé lórí ọ̀rọ̀ ẹbí báyìí ẹni gbà náà onítọ̀hún ó dalẹ̀ ni ó ṣe gbá ni kò fẹ́ sòótọ́ ọ̀rọ̀ ó tún fẹ́ padà sí ibi tó ti wá níbo. Ṣé ẹ lérò pé ẹni tí ń bá ń ṣe tí ò dáa tó bá ti mọ̀ pé òun ṣe tí ò dáa tó bá fẹ́ padà ẹjí ó padà kúrò lọ́nà tó ń gbà ó dán wò ni. Ó rí i pé tí iwájú ò bá ṣe é lọ kí n padà sẹ́yìn pẹ̀lú àwọn ẹni tèmi pẹ̀lú wọn jọ ń ta kan táǹjọ́ ń fira wá ṣe bó ṣe wù wá. Dépò ẹwà dúró bẹ́ẹ̀ ṣe fi arábìnrin Lizzy tó. Èmi ò ráwọn ẹni yẹn bá wí púpọ̀ o orí yọ Lizzy àtòore tó o ṣe fún arákùnrin. Ó lọ gba pásítọ̀tù fóun kódà visa London wà ń bẹ ibi tó ti lọ bá ó yà ó lẹ́nu máa dúpẹ́ tó bá lọ jẹ́lu èbó ìlò gbé wa ò bá dáràn jù báyìí lọ mọ̀jẹ̀ ń tàn ẹ́ ò bá dáràn torí àdàbí ń dájọ́ lára rẹ̀ kódà bó bá kọ̀ntínú láti máa ṣe lóore wàláì tàláì ó lè gbé ẹ wálẹ̀ tí wọn ò ní mọ ibi tí nǹkan ti ṣẹlẹ̀ sí ọ. Ó lè jẹ́ pé mọ́mì rẹ orí pé ojú ọmọdé kò fẹ́ bà ẹ́ nínú jẹ́ n tí ń rí kò lè sọ fún ẹ. Kò lè sọ fún ẹ. Ìwọ náà mú wá màmá rẹ ṣebí iṣẹ́ ló ń ṣe lọ́sàn-án àti lóru kó tó sáfù àwọn ará Amẹ́ríkà àwọn yẹn ọ̀sán wọn ń lòru tiwa ìgbà wo ló wá ń sùn ṣebí lórí iṣẹ́ yìí náà ni ó yá wá wò wo tọ́lọ̀ ń ṣe fún ẹ ọpẹ́ ni o máa dú ogun ìdílé tí wọ́n ti ṣe kalẹ̀ ìyá tó bí ọlọ́mọ wàláhì ó tún gbakú rẹ̀ kú ìyá tó bí ọlọ́mọ wàláhì ó ń ṣe abiyamọ lọ́run èmi ò fẹ́ mọ gbogbo ibi tó rìn tàbí pé o ti bá alára jẹ o ti bá jèrò jẹ kò lè dàbí ìyá tó bí ọlọ́mọ tí wọ́n sáré tí ẹ̀mí ẹ̀ ti sá tó lọ légbodò ọmọ yìí ti fi irú tú tí wọ́n fi ìyá tó bí ọ ó ti fi hàn àdàbí ní dájọ́ lórí ẹ̀ mọ́ wulẹ̀ làágùn jìnnà kódà bó bá fẹ́ ṣe sàárà àfúnjẹ tún fún ẹ lóògùn míì ẹlòmíì ni o fún kó oníkan bọ́ fún má tún fi ọwọ́ rẹ má tún fi fún ní nǹkan mọ́ bẹ́ẹ̀ mo sọ gbogbo agbára wọn wá ti pin lórí rẹ ńgbà àṣírí wọn ti tú wo ẹni tí ń wádìí rẹ kiri wò ó sí àbúrò rẹ kí náà fi yàtọ̀ àbí ṣé nítorí gbólà rẹ̀ tí ń fi róbìnrin tì bọ̀ wọ́n pọ̀ bíi jàrá ọkùnrin wọn lóde lòun náà fi lóbìnrin lẹ́gbẹ̀ẹ́ wo òwòye ọmọ tó ti dà á lẹ́ẹ̀lẹ́ lọ́kọ̀ọ̀kan ni iṣẹ́ tá a rán òun náà wálé ayé wá ṣe nu Abẹ́òkúta òde kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ṣàṣà ní kárí Abẹ́òkúta tí ó jẹ́ pé ó ń wúrú wà tó wù yìí wọ́n rí òbúyàn wọ́n wá rí ọmọ rẹ̀ wọ́n gbé wá wọ́n fi hàn wọ́n tọ́jú ẹ̀ wọn ò béèrè owó lọ́wọ́ rẹ̀ ó wá fòfìrí ó ń lọ sílé onítọ̀hún béèyàn kan bá lọ ń wádìí mi nílé wa
wàláì tàláì tí ò bá mọ gbogbo èmi kíní yóò sọ fún. ṣé wàá rí pojú tí ọ Portable oní tíátà mọ orúkọ rẹ̀ kejì tán fi mọ̀ kì í ṣọlá lọmú yìí o kì í ṣe Portable Ọlálọmí o ọmọ ṣiṣẹ́ ni Portable Ọlálọmí ẹni tó o bá jórúkọ wàláì tàláì òun sì o síwájú ẹ̀jọ́ kọ má fi Portable tiẹ̀ bà Portable yẹn jẹ́ wọ́n ń pè ní wèrè wàláì ó sàn jù ẹ lọ ó ń tọ́jú ọmọ ó ń tọ́jú ìyàwó tún wà wọn bẹ́ẹ̀bì tó wà lọ́wọ́ ẹ̀ ìwọ wá gbé Portable tiẹ̀ òfin ṣìkà kiri tó bá wá ń ṣe tíátà yẹn wá ní kó o máa ṣe tí ò dáa ni ó dáa tiẹ̀ wá fi tiẹ̀ bí ẹlẹ́bí tó lọ gbélẹ̀ ìyàwó rẹ̀ sóò ti yanjú ẹ̀ ó sáré wọ́ wá kígbe pé yín kó gbọ́mọ wá béèyàn gbọ́mọ fúnru yín ẹ fi ṣẹ́ṣó ni. alájà Lizzy mo bẹ́ẹ̀ yọ ọ̀pọ̀rọ̀ kápẹ̀rẹ̀ wàláì tàláì ọ̀pọ̀rọ̀ kápẹ̀rẹ̀ irọ́ ló máa mú wá ọlọ́run ti fi hàn ọ́ wípé ogun tí ìyá tó bí ọlọ́mọ jà owú iná ẹ̀ wá wòwò ó mọ tí ń ṣeun kò lè sọ síta mọ́ ni mọ́jẹ̀ntàn òun náà ti tíráì rẹ̀ ọlọ́run ò fún ṣe ni kí ló dé o tó bá yẹn kódà kan tiẹ̀ jẹ́ pọ́ ọmọlanke ló fẹ́ máa tì káàkiri kó o máa fi gbowó kó wá yẹ kó ní ó dáa lọ ra ọmọlanke àìmọye wá kó o máa fi rent ó mọ iye owó tó gbà ní ẹnu rẹ̀ mutí abẹ́ rẹ̀ òun fi ń bóbìnrin sùn tó bá rówó kò sẹ́ni tí ò ní rú wọn lá o èmi tí ń sọ̀rọ̀ yìí gan mo ti fèsì irú ẹ̀ rí irú èèyàn bẹ́ẹ̀ wá ṣe báyìí ni kó o lè bá àrọ́ náà lọ wàláì èmi ò ní o má ṣoore fún o ṣùgbọ́n ọ̀nà ọ̀tọ̀ ni kó o bá gba oore kó máa dọ́wọ́ rẹ̀ èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ọ nù kódà mọ́jì ó mọ̀ pé wọ́n ló ń ṣe ǹbá tiẹ̀ ti sọrú ọ̀rọ̀ yìí nínú kinní báyìí kó jẹ́ èmi pẹ̀lú ẹ̀ wá náà wà irú wọn Lizzy ìsìn ilé mi mọ̀ pé kódà bó o lọ ilé babaláwo tó o lọ ọ̀dọ̀ wòlíì tó o lọ ọ̀dọ̀ àfáà ní ìsìn lọ́kàn rẹ̀ máa tají gbàgbé nípa ti Sàríyù tó ń gbé wá òun àti Ìyábọ̀ nǹkankan ìgbà wo yẹn gbàgbé nípa yẹn irú ròǹborùn ni ládùrú wá wòwò ládùrú gbogbo ń tán forúkọ àti wá àtọkọ rẹ àtọmọ rẹ ń tán fi owó gbà wọ́n padà ṣẹ̀sín ni wọ́n gba ṣebí ńlá ń gbọ́ níta gbangba ta ìyá tó pọ̀n wọ́n ṣebí ní ń túká lẹ̀ yìí kò lè rí wọn ṣẹ́kù náà orí fún àtẹ̀dọ̀ wọn pátápátá ipe òfegè mọ́tò kírù rẹ̀ dọ́kàsì wọn náà tún lẹ́nu sínú irú ọ̀rọ̀ yìí lóòótọ́ blọ́gà ni ọ̀rọ̀ rẹ béèyàn bá ń sọ láti ìwọ tó jẹ́ pé o blọ́ọ̀gì títí èèyàn sì kú mọ́ ọ lọ́wọ́ o gbowó títí èèyàn sì dolòṣì ó wọnú ẹ̀wọ̀n ìwọ dọ́kàsì lọ yẹ irun ara rẹ wò béèyàn bọ́ ọ̀rẹ́ rí onítàn kàgbákò o tún wáá fẹ́ jálurú eléyìí tó bá tiẹ̀ wá jáwọ́ wàláì tí n tó bá máa rọ́lù ọ báyìí tó ló fẹ́ kọ́ntínú kán gbé ọ sórí odó kán máa wẹ̀ fún ọ o lè má yé bọ́. Lizzy máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa dúpẹ́ ó wàá fọ ìgò rẹ wàá fọ kó mọ́ dáadáa kó o tó lè rọ epo míì sí ìjọgbọ́ o ti mọ ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀. Portable onítíátà ìwọ ń tiẹ̀ sórí pójú tí ò wá rẹ́ni gbé wá
tó gbowó fún ṣé ńgbà wọn tiẹ̀ wá gbéyàwó rẹ̀ wá tí wọ́n dá lókòwò tán ṣe dáadáa tán ṣe ojú òtí ọ kò sì wá mú owó kó o mú bí 1 million kó o gbé fún o wá lò lówó lọ́wọ́ o lò sípàdé àdánù ṣágo ń búgò nonsense ẹ̀yin rádaràda yìí ìwọ dọ́kàsì náà tó ń wá ní ọyá bó lẹ ṣe fẹ́ help ẹ̀ ìwọ ni o kọ́kọ́ ṣé lórí nẹ́ẹ̀tì ló yẹ kẹ́ help ẹ̀ ṣé Lizzy gbowó ni ó gbowó fún ìyàwó Portable ni kò gbowó fún ìyàwó ẹ̀ náà bó bá sì gbowó fún ìyàwó rẹ̀ kò fi pósítà síta pé ó yẹ ẹ máa kówó wá ẹ máa ṣe gbá wá ó lọ wọ ọmọ yẹn ń sìn yóò dùn fẹ́ nísìn ó wá ń gbé ọmọ ẹyọ kan oṣù káàkiri olòṣì ó ti fọṣẹ dúdú ó ti fi bọ́mọ ọlọ́mọ sùn ẹ wá rí pọ́lọ̀ ti wẹ̀ ẹ́ mọ́ báyìí nísìn ẹ̀yin ìka burúkú ẹ pọ̀ ń ta onírú Saheed Shittu ẹ̀yin rádaràda òṣì nonsense